ìtò máa ń dùn mí nínú gbogbo ẹ̀ ní àwọn olórin orin yẹn ó máa ń dùn létí ṣùgbọ́n tí wọ́n bá gbọ́ Yorùbá pẹ̀lú ẹ̀ a rí i pé Yorùbá tó ń lò yẹn kò bá orin yẹn kò bá lọ torí èdè Yorùbá ó fẹ̀yìntì bí tonality is a word I'm trying to use. I'm trying to remember the word for tonality in Yoruba, but I can't immediately remember it. So, èdè Yorùbá, ó jẹ́ bí ìgbà tí èèyàn ń kọrin ni. Tí èèyàn bá sọ ọ̀rọ̀ kan ní Yorùbá, tó yẹ pé dòrémí ni, àbí dòmídò. Tó bá lọ sọ ní dòmídò, nǹkan míì ló ń sọ. Ìgbà míì túkútúgbà ló ń sọ. Tó bá fi orin yẹn tonality tó bá fi sí tó náà ló ṣe jẹ́ kí n kọ alápatà àpáta eré yẹn kò mẹ́sẹ̀ dúró tí ò bá jẹ́ Yorùbá tó wà ń bẹ̀ èèyàn lè sọ alápatà èèyàn lè sọ àlàpátá èèyàn lè sọ ó tún kò kẹta kan tí mo lò nú eré yẹn tí mo rántí nìsín so torí àwọn tí wọ́n ń lo èdè Yorùbá ń bẹ̀ yẹn nígbà tó fẹ́ pe alápatà tó ń pè ní nǹkan míì gbogbo ẹ̀ dàrú orí sọ́jà ó dàrú àwọn àlejò tó wá síbẹ̀ orí wọn dàrú torí kí ló ń sọ alápatà wọ́n ṣìnà lọ́nà torí ìyàtọ̀ tó wà láàrin alápatà àti àlàpátà àlàpátà is a quarry worker, somebody who splits rocks. Alápatà is a butcher. Nǹkan méjèèjì pátápátá. So eré yẹn lórí ìdàrúdàpọ̀ láàrin alápatà àti àlàpátá ni.